mo fẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n mọ̀ pé wà pẹ̀lú mi èmi kẹ́ wà pẹ̀lú mi gbogbo tá à ń jà fún everybody ti rí báyìí ó yẹ ká àwa lọ lọ́pẹ́ ká máa dúpẹ́ mo dẹ̀ fi ń dá yín lójú pé àwọn bàbá wa sì ń iṣẹ́ ti yé wọn wọ́n dẹ̀ wà pẹ̀lú wa sẹ́ni pé bàbá wa ò gbójú pamọ́ àwa àwọn wáṣàfẹ́ amóyọ́ba láwà lọ́jọ́ sálọ àti wá pàdé yín lọ́nà àti wá pàdé yín lọ́nà ẹjọ́ wá pàdé mi so àwọn ọlọ́pàá wa ẹ mọ̀ jẹ́ ká wà sáà ọlọ́pàá bá ọlọ́pàá kan kọ́ wa lé àwọn ọlọ́pàá kọ́ wa lé àbí wanted ní Sunday Igboho ní Nàìjíríà ọlọ́pàá dẹ̀ sọ pé Ọlọ́run ti ṣẹ́gun fún Igboho náà wọ́n dẹ̀ tún wá tún wa lé wá bíbà ẹ mọ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ ká bọ́ ọlọ́pàá jà ẹ mọ̀ fa wàhálà agbọ́ pé ọlọ́pàá mú ọmọ wa kan mo ti bá area commander sọ̀rọ̀ wọ́n fọmọ yẹn lẹ̀ ẹ mọ̀ bá pàṣẹ ẹnìkan ẹ jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run ń bẹ pẹ̀lú wa ohun tá à ń fẹ́ ni Yorùbá nation lójú ayé àwọn ọ̀tá wa a dẹ̀ máa gbà á. ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni Yorùbá nation.